Africa Content TV. Hey, yeah, can you see me? I go, Baba. God bless you. Okay. Commercial film. Thank you. The KBC of Orile Agege Kingdom just presented the 2 key to the 2 lucky lady Gorope mini box. This is Deborah from Okpa. Mrs. Olubumi from Okpa. Progress. Presentation. A presentation to all the state officers. The first 10 on the list is going to be executed by our amiable state chairman of APC, Chief Paulinus Pastor Paulinus Ojelabi, for your presentation, sir. Thank you, sir. Kado for us, sir. And on the list, I have Alhaji Shitu Ganiu Shola, Deputy Chairman. Please come out for your leave. Then Alhaji Suleiman. Okay. Before the Deputy Chairman, Alhaji Ganiu Shola Shitu. John now. Mama. Mike. Hello, sorry. Up national ní orúkọ alága ẹgbẹ́ National Union of Road Transport Workers of Nigeria, Lagos State Chapter. Alhaji oh yeah, what that? Sego. Ilé ìṣojú mi. Ó ní kọ́ fún yín ní kọ́kọ́rọ́ yìí. Gẹ́gẹ́ bí mo ti jà fún yín gbọ́dọ̀. Àti pé owó ìdá aláwọ̀ ẹnìkan bẹ́ẹ̀ ni. He has done his own part. He also is on you to reciprocate this guest. ẹ̀jẹ̀ táwọn tó wà wájú bí ẹ̀jọ̀ tó yọ lọ́wọ́. How about the chairman of National Union of Road Transport Workers of Nigeria? I present the key to your car to you. Operational. The second person, Alhaji Sulaiman
Sulaiman Yusuf, Vice Chairman. Alhaji Sulaiman Yusuf. Alhaji Sulaiman Yusuf. Vice Chairman, come out for your to receive your car key. Sulaiman Yusuf. A challenge to you, a challenge of total commitment and loyalty to the administration of the 97. God will give you the strength, the wisdom, the knowledge to contribute meaningfully to the growth of the youth. Congratulations. The next person on the list is Alhaji Ganiu Ayinde Oyedepo. Alhaji Ganiu Ayinde Oyedepo. Anywhere you are, come and collect your car key. Alhaji Ganiu Ayinde Oyedepo. Please, we need you here urgently. Anything you are doing, stop and come and collect your key, please. Then Adekule Lawan should get prepared after him. Adekule Lawan should get prepared. Zagaza. American boy. Zagaza. Where you want to Baba. I want to camera there. Congratulations. I said to you, oh, Ronnie, Adekule Lawan. Adekule Lawan. Adekule Lawan. Adekule Lawan. Adekule Lawan. Azizi Misira. Otimo. Kule Lawan. ọ̀rọ̀ Ọlọ́run ṣe sí ẹnu Bíbélì ni ó lè ní bọ̀ kọ̀ọ̀kan ìrìn mi bẹ pẹ̀lú mi láti sọ kúlúkúlù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣe rí èyí tó ṣe tó fi ti Sego lẹ́yìn òun ló sọ fún ẹ lẹ́nu wọ́n lè ti ṣàlẹ́yìn bí Sego ṣe ń ṣe àwọn kan wà lẹ́yìn yìí náà kò sí dáadáa fún ọ. And the next on the list is Alhaji Roshewe Nkala in absentia. The sick man will pray that God Almighty will heal him. So the chairman will not be to collect in his absentia, sir. Okay. God Almighty will continue to be with you. Science, knowledge, wisdom. Congratulations. Thank you, sir. The next on the list is Mufta Mutiu. Alhaji Mufta Mutiu, Vice Chairman. Alhaji Mufta Mutiu, Vice Chairman. Then Alhaji Moshood Adebayo should get ready. Alhaji Moshood Adebayo should get ready. Congratulations, sir. Stop. From the state chairman. God bless you. God bless you. Congratulations. Moshood Adebayo, Vice Chairman. Then Comrade Usman O. Teslim. Amen.
Congratulations, Father Secretary. Well with you. Amen. As you are partnering and giving necessary support to your chairman, God will continue to strengthen you. Amen. To grow and strengthen National Union of Road Transport Workers of Nigeria Lagos State Chapter. Congratulations. Alhaji Ismaila Ayigoro, Assistant Secretary. Ismaila Ayigoro, Assistant Secretary. Igbákejì akọ̀wé yányán. Congratulations. Láti ṣètò yẹn. Congrats. Comrade Femi Akiboyeku, Deputy Treasurer. Kábíyèsí. Ẹ wo bí. Look at that. Agbe dada o. Yes, Thank you very much, sir. We appreciate your coming, sir. I will now call our father, King Kábíyèsí Elegushi Elikate of Ikate, Ikuse ńlá kẹta. Kuchimani. Ọba wa King Saheed Adémọ́lá Elegushi Kuse ńlá ẹlẹ́kẹta. King Kushi ẹ̀dá àwọn Kábíyèsí láti fọ́. Thank you. The next person is Alhaji Ibrahim O. Yusuf, Financial Secretary. Ibrahim O. Yusuf, please give us space here, please. Ẹ̀yin mídíà ìwọ́n dẹ̀ sún sẹ́yìn dáadáa tó ìtọ́ náà. Ẹ̀sùn. Ní orúkọ National Union of Road Transport lábẹ́ alága chairman Lego Nation. Lego Nation wọ́n present wọ́n pè fún yín eléyìí tí ò ṣẹlẹ̀ rí tó wá ń ṣẹlẹ̀ lójú ẹ̀mí wa. Ọmọ òkúlẹ̀ máa jẹ́ o mọ́tò náà ẹ̀ níbi pààyàn. The next person is Mrs. Omalabake Adelabu, Deputy Financial Secretary. The only woman among the statements for. Obìnrin àlọ́ ẹ̀yin mídíà ọ̀sùn sẹ́yìn ẹ̀jọ̀. Ẹ̀jọ̀ kí next person máa get ready. Comrade Adémọ́lá Táíwò get ready. Congratulations, lórúkọ National Union of Road Transport under the chairmanship of Lego Nation. Then the next on the list is Comrade Sunday Ogunleye. In absentia, he lost his son last week. So collect the key on his behalf, sir. The next on the list is Comrade Ademola Taiwo, Deputy Auditor. Adémọ́lá Táíwò. Then Kola Ajibole should get prepared.
lẹ́yìn ilé ìkútọ́lá àdúgbò ṣẹlẹ̀ sọ̀rọ̀ máa sí. Thank you. Baba Ajiboye. Baba Ajiboye, organizing secretary responsible. Congrats. Ìdòwú Oníkòyí. Vincent Ahide, the next person. Wàsíù Àmọ̀lé ṣìdẹ́ Congratulations. Ìdòwú Oníkòyí, congratulations. Wàsíù Àmọ̀lé. Amadi. Akeem Tijani, then Ibrahim Onitiji should get ready. Alhaji Akeem Tijani. Onitiji should get ready. Onitiji. Onitiji oya Maka. Next person Maka. Máa mú kí ẹ, máa mú kí ẹ. Ọmọtọ́lá ní. Lórúkọ NURTW. Congrats. Maka. Ọmọtọ́lá ní. Ọmọtọ́lá ní Adédayọ̀ Trọ́sì. Ọmọtọ́lá ní Adédayọ̀. Serious. Ọmọtọ́lá ní Adédayọ̀. Ọlá ní Dèjà. Lórúkọ NURTW. Congrats. Ọ̀rọ̀ ẹ̀ṣin kábíyèsí gbogbo ẹ̀sìn. Ọ̀rọ̀ àjọ àyẹ̀yẹ́fẹ́. The next person that will do the next presentation is nobody but Honorable Wahab Adetokobo, the Commissioner of Environment, Lagos State. Let's give him a round of applause. Comrade Sharapa Akobi should come forward for his seat. Sharapa Akobi. Wálé lọ́rẹ̀. Ẹ bọ́ mu kó ga. Ọ̀rá o. Ẹ̀kọ́ jù sí ọ̀gá ẹ̀kọ́ jù sí. Ẹjọ́ ìfọ̀nàlẹ̀ fáwọn tí wọ́n present ọ̀pọ̀ kámẹ́rà wà wájú bí ẹ̀sùn torí ọlọ́run. Ọ̀yá sà. I'm doing something more. You don't know. Àmín. Àmín o. Thank you. Next person. Comrade Akeem Agboran, then Victor John Owolabi should get prepared. Comrade Akeem Agboran. Comrade Akeem Agboran, next person. And after that, Victor John Owolabi should get ready. Ẹjọ́ clear ọ̀nà yẹn. Ẹjọ́ ẹ máa block àwọn station yẹn. Wọ́n lọ bá wí. Wọ́n lọ bá wí. Yóò mú bẹ́ẹ̀. Yes, man. Odelo, thank you. Wọ́n lọ ń gbé fún ọgọ́ ọmọ fún lóòjì. Ẹ ṣé. Victor John Owolabi. Victor John Owolabi, ex officio. Then the governor
Oshodi. Then Malik Opale should get prepared. Victor John Owolabi. Governor, we are waiting for you. Then after him, Malik Opale should get ready. Opale Malik, you are the next person. Amen. Opale Malik. Malik Opale, then after him, Jami Olalekan Odutayo. to get ready. Jami Olalekan Odutayo. Amen. 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 Jami Olalekan Odutayo. Jami Olalekan Odutayo. Then Jami Erifolami should get prepared. Jami Erifolami should get prepared. Akọ́lé kan náà. Òun ló jẹ́ Àṣàbí Kòdù, Àṣàbí Kòdù. Àṣàbí Èkó ló pọ̀ ẹ̀, Àṣàbí Èkó ló pọ̀ ẹ̀. Àṣàbí Èkó rè. It's also the youth leader of Lagos Island. Comrade Fatai Ali Balogun. Always. Fatai Ali Balogun. Akinyemi Idowu should get prepared. Fatai Ali Balogun aka Alukojo. Always the former APC youth leader in Lagos Island. Always. How are you back? Congratulations. The next person. Comrade Akinyemi Idowu. Idowu Akinyemi. Then Temidayo Odutola should get prepared. Amen. Amen. Temidayo Odutola. Lomo. Then Taoreed Adedigba should get ready. Thank you. The last person. Taoreed Adedigba. Comrade Taoreed Adedigba. Taoreed. Hey, Onilu. Thank you very much, sir, the Honorable Commissioner, for these gestures, sir. You are welcome, sir. I will call upon my dear brother, the supervising SA of our union, Honorable Shola Shakiru. Thank you very much, sir. The ex-Secretary Governor on spot. Please step forward for the next presentation. Alhaji Abdulaziz Abiola. Aziz Abiola. Fatai Ali should get prepared. Alhaji Abdulaziz Abiola. Then Fatai Ali should get prepared.
Aziz Abiola, where are you? East Java. East Java. I shall be feeling found. The Alhaji Fatai Alimi, Abeyi Adele get prepared, Abeyi Adele Abayomi get prepared, Abeyi Adele. On behalf of the chairman of Abeyi Adele Abayomi, Iko Medina. Iko Medina will go mine too. The next person on the list. Comrade Odusoya Gbenga. Comrade Odusoya Gbenga. Comrade Odusoya Gbenga. Gbenga Odusoya. Bishop. Gbenga Odusoya. On behalf of Chairman of Gbenga Odusoya, congratulations. And the next person. Yinka Hassan. Comrade Hassan Olayinka Adeyinka. Comrade Hassan Yinka Osama. Osama. Oh yeah. On behalf of Chairman of Gbenga University Chapter, I hereby present you this card. Operational progress. Ó kù èèyàn kan tí kábíyèsí ó kù èèyàn kan tó lè pèsè kọ́kọ́rọ́ ayélujára fún òun ṣe ṣe tẹ́sítò àmọ́ ti sáàfù ẹ̀ ju ṣe tẹ́sítò ní ìlọ àmọ́ náà máa ṣe pọ̀ ìrìn àjò lóhùn ẹ bá fún tọ́lẹ̀ pèsè mọ́tò yẹn fún pé kò ṣe dúró lẹ́nu tí bàbá wa pẹ́sidẹ̀ntì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a ṣe dá gbogbo yẹn tí bàbá fi di pẹ́sidẹ̀ntì lẹ́nu tọ́lẹ̀ ṣiṣẹ́ alákọ̀ọ́kọ́ tọ́ máa ṣe tán tọ́lẹ̀ tó máa ṣe lẹ́ẹ̀kejì lójú ẹ̀mí gbogbo wa náà tọ́lẹ̀ máa fún wa ní gọ́fúnà náà tó máa gbọ́ ti gbogbo wa tọ́lẹ̀ pólítọ̀ mú yẹn nínú wàhálà àdékò ojú èyí náà ló fi wà bó ṣe wà láti 21 years back tó fi wà orúkọ onítọ̀hún yẹn ni Abubakar Ismail aka Abu Stainless ọmọ ológun máṣe. Ọba Sego. Ismail ọmọ ológun máṣe láti 2000 French Germany ó wá kó wà á present ẹ̀ tó bá wà mú fún ó wá nítorí pé láti 2005 láti dé láti Mecca lórí ìdá AC lórí ìdá AC là ń dẹ́gbà yẹn ta pẹ̀lú ọ̀rọ̀ against FEMA versus FEMA lóòótọ́ ọgbà adájọ́ ìdàgbà yẹn gbà yẹn náà sí gbogbo wa ti wà nínú ọ̀bẹ̀là inú ọ̀kọ̀ọ̀kan náà la wà òun la ṣe máa ń sọ fún ìtẹ́jẹ́ bàbá wa ẹ̀yin nídà abẹ́kẹ́ gbọ́ ìdájà o ẹ̀sà my commissioner ẹ̀yin nídà abẹ́kẹ́ gbọ́ ìdájà òun ló bàtà máa fi ń sọ yín pé iṣẹ́ tẹ gbé fún àkàmà fi ṣe empowerment fún àwọn bọ́ọ̀sì ministry tẹ fún wa ẹ̀fọ́ àwọn bọ́ọ̀sì lẹ́kọ̀ọ́ ministry tẹ fún wa ní national union àmọ́ ọ̀kan fẹ́ máa sá sí inú òkùnkùn láti máa tafà sínú ìmọ́lẹ̀ tọ́lẹ̀ ń sá bẹ́yìn nídà wa pé láti lè wòye pé ọ̀hún fẹ́ ṣe kí ni ọ̀hún fẹ́ yọ márùwá kò lábẹ́ iṣẹ́ wa àdẹ̀fẹ́ pẹ́ẹ́sì ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí àfẹ́ tàjẹ̀ sílẹ̀ lẹ́kọ̀ọ́ yìí àbá abẹ́kẹ́ gbé ọ̀rí yẹ̀wò dáadáa pépèsè tó ń gbé àti wàhálà tó ń sá káàkiri mínísírì tẹ̀bí fọ́ra ni tàbí ń tẹ̀ka 80,000 boys là ń kọ̀ntró àyẹ̀ ń dìní bàfẹ́ pẹ́ àyẹ̀ ti wà pẹ̀lú yín láti 99 káàkiri àwọn tó dẹ̀ wà nínú ẹgbẹ́ mi náà àwọn tó wà nínú ẹgbẹ́ mi náà gbà yẹn lájọ́ ìdáwó gbogbo wa ti wà nínú ọ̀kọ̀ọ̀kan náà àyẹ̀ ti gbọ́ ara yé kò sí mi sẹ́dá sáńdì mọ̀ láti 21 years back yẹn bàlájà Abu Stainless ló ti wà nínú òkùnkùn èmi tí ń sọ yìí náà oníbàá náà fara kó àbájúpẹ́ fọlọ́ pé ẹ̀mí ìwà
Full authority náà oní tó fara kó tọ́ba Ajíbóyè oní tó fara kó Fẹ́mi Dépọ̀sì olú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lá nílé dà alẹ́ tí pápá ọ̀pọ̀ gbogbo àwọn àti wà ní ọ̀kọ̀ọ̀kan náà àfẹ́ bá gbàgbé wa àfikún láti lè máa fi support national union a ní ìjẹ àbọ̀lá ìdí fún wa láti kún àwọn tó ń pè pèsè lọ́rìn ìbú lórí iṣẹ́ wa ẹ bá sọ fún ọ pé tó kó èyí àjò ẹ bá fẹ́ ká dárúkọ wọn ẹjẹ́ àtàkùn ọmọ lè mọ̀ ẹ̀yìn náà tí ó yé sábà pátì àfẹ́ bá sọ fún ẹ pé inú náà lọ yẹn wọ́n kó èyí àjò ibi tẹ́yọ̀ bí 80,000 ti jẹun kọ́mọ̀ máa ń kọ́kọ́ kọ́ ọjọ́ fún àgbà tẹ́gbẹ̀ẹ́ ẹ̀mọ ìṣọ́ọ̀sì kan tó lè ṣẹlẹ̀ òun ṣe gbogbo tẹ́gbẹ̀ẹ́ ló wọ́ọ̀kì o gọ́ọ̀mẹ̀ tó bá padà lú ọmọ ìṣèkí ni ọmọ àròjì ẹ̀mí sọ́dún aláàbí bí ìbẹ̀rù. ọmọ ilé alájí àbúsẹ́lẹ̀ Abubakar arókùnmáṣà alájí ọgbọ́ wa ẹ máa lọ bẹ́ẹ̀ ọkùnrin wà ayọ̀lá náà kí ẹ ṣáàmà pàtì ilẹ̀ bàbá wa ṣúlẹ̀ bá ìtúlẹ̀ kí bàbá ṣọ̀gá náà kí wọn. bàbá òkùnrin mọ́wọ́ tó tẹ ìlú ẹ̀rí ọba adéṣọ̀kàwé sí náà kí ọ̀rẹ́ so báyìí sínú ẹ́sìkò àwọn ẹ́sìkò lọ fún mọ́tò ọmọ ní ìwọ iṣẹ́ tó ṣe gan ó ju ẹjẹ́ tí àwọn tó wà lẹ́sìkò lọ. bẹ́ẹ̀ni congratulations progress. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Everybody,
àti ọmọ yìí kìí àgbẹ̀lì náà lẹ́kọ̀ọ́ náà nípa nínú ẹgbẹ́ yìí kọ́lé dúró ti fà. Oya ètò gbogbo ẹja lọ́jọ́ kó pátápátá. All nationals, Progress. I will call one of our staff by name from the finance department. Samuel, Mr. Samuel. Samuel, where are you? Step forward. Samuel Ogunleye. Congratulations. My honorable chairman. Honorable Kehinde Kendu Oloyede, the chairman of Oshodi, will be the one that will present the lesson. Samuel Ogunleye. Samuel. Ebolowa Edo, Eba Abuwa. Samuel Ogunleye. Otibo. Congratulations. Owó ọmọ fún bàbá mọ́tò. Àwọn staff to state nìyẹn sà. Àlàyé dùn wọ́n ló pé látijọ́ tí ẹ ti ṣiṣẹ́ ìṣẹ̀lẹ̀ rí. Ẹ̀sùn sẹ́yìn ẹjọ́ yorínú rẹ̀ já gbọ́rọ̀. So Samuel Ogunleye lára àwọn staff state. Lagos State Chairman, Ayọ̀ Ṣùpàkẹ́ni Olóyèdè Àmàlò. Say you this for your good deeds, don't ṣe fún yín, wọ́n ló surprise me. Kò dẹ̀ ní jẹ́ kó ṣe fún yín o, kò ní jẹ́ kó ṣe fún ẹgbẹ́ gbogbo ọmọ. Ẹ̀yìn ìgbàlá lẹ́yìn eléyìí, ilé ìgbọ́lá tó máa bá yín láṣẹ ìdùnnú rẹ̀. Someone works in the finance department of the National Union of Road Transport Workers Lagos State Council. Thank you. Ọmọwùmí Okúpọ̀, confidential secretary Okúpọ̀, ìfọwọ́bọ̀ ìyọ̀lá. And also Karimatu Ìyá Karimo Kari from admin department. Karimo from admin department. This is a real surprise. They don't expect it. Kari. The state chairman did not reveal this very particular segment to anybody. Kari Sego. Karima, where are you? Karima, where are you? Karaka. Karima. Gbogbo wọn ọmọdé ó bá wọn lójijì, wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn, wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe ní state. Kò tí ì ṣẹlẹ̀ rí àwọn staff tí wọ́n ń ṣiṣẹ́ ní state. Ọba mọ́tò this happen for the first time. Kò ṣẹlẹ̀ rí ti happen. A very big thank you to Alade Musa Fajagunbade Sego, may God bless you. Hello. Lamẹ́jà. Ajagungbadé ọ̀gá. Ajagungbadé ọ̀gá. Ó ní kó ti dín mọ́tò. The next person on the list is Kasim Bokas Chinedu from Oshodi. Gosa.
The last person on the list, Baba Moshu from Oshodi. From Mafoluku Oshodi. Baba Moshu. Baba Moshu, where are you? Baba Moshu, where are you? Baba Moshu, Baba Moshu, parí lórí mọ́tò. Baba Moshu. Èṣùlérú. Ẹni gba mọ́tò yìí o, fóònù mi á sí ní. Baba Moshu. Ẹ bá àṣàdúrà bọ́ ta ara ṣe é tó. Ẹ wo kámẹ́rà sà. Thank you. Salary. Ètò ṣègò. Ọ̀pọ̀ ọlọ́pàá. Ìpolówó wà. Gbogbo ayé àgbáyé yẹn padà. Everybody.